Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Baálé eléyìí mo kí yín, ìyáálé eléyìí mo kí yín, ọmọdé eléyìí mo kí yín. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀ kùlùlù, ẹ̀yin ọba aláyé, gbogbo yín mo kí o. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòtítọ́ ọ̀nù jáwé mo kí yín. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòtítọ́ ọ̀nù wàgbò, gbogbo yín mo kí o. Àìkéré títí tí a má lẹ́ni ta jùlọ ẹ̀yin ọmọ mi mo kí yín o. Ẹ kú àpèrè o, ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ mà kú ajálẹ̀ ń bí yìí o. Ìran kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní ọgbọ́n àtinúdá. Èèbó wọn lọ́gbọ́n ká ṣe paracetamol. Wọ́n lọ́gbọ́n ká ṣe bíkò. Wọ́n lọ́gbọ́n ká ṣe aspirin. Àwọn Yorùbá tiwa náà Ọlọ́run fún wọn lọ́gbọ́n àtinúdá. Ṣé rí bí èèyàn bá kàwé àkàjù gan ìwé gan padà máa kalúwẹ̀? Àyè bí èèyàn bá ka ìwé àkàjù ìwé gan padà kalúwẹ̀. Torí pé kí ni? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn ò mọ àǹfààní tẹ́lẹ̀dùá fún wa. Àwọn kankan ń bẹ tí Ọlọ́run Olódùmarè dá sínú igbó. Ó wúlò fún wa láti máa fi dí gàgá ẹ̀mí èṣù dànù lára wa. Àwọn kan ń bẹ tó jẹ́ pé kì í jẹ́ kí ẹ̀mí èṣù kó rìn dọ́dọ̀ ẹni. Èèyàn bí èṣù, èṣù bí èèyàn kì í jẹ́ kí wọ́n lágbára lórí èèyàn. Bí àpẹẹrẹ tó o bá jẹ iyán nísìnyí bí àṣà àwọn èèyàn mi ní paraku wọn ní àgún. Ìwọ tó jẹ àgún tá ń pè ní iyán o lè fi wé ẹni tó jẹ̀kọ ó jura wọn lọ oúnjẹ sì ní méjèèjì. Yorùbá ní bẹ́ẹ̀ èèyàn bá mú bóyìnbó mu tí màá mú kọ omi gbóná lájọ mu bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìṣiṣẹ́ wọn lára ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ gbọ́. Kí ni kókó ohun tí mo fẹ́ fàyọ fún wa? Ẹ wo dúkìá Ọlọ́run yìí. Àwọn bàbá wa máa pè é ní èso láà, àwọn ẹlòmíràn pè é ní lára. Láà, àwọn ẹlòmíràn pè é ní lára. Ṣé wàá rí láà yìí oríṣi méjì ni? Èso láà, igi láà funfun ń bẹ, igi láà pupa ń bẹ. Gẹ́gẹ́ bí ewé làpálàpá pupa ti wà, tí ewé làpálàpá funfun wà, tí ewé àlùpàyídà funfun wà, tí ewé àlùpàyídà pupa náà wà. Ẹ rí gbogbo ẹ̀ bó ṣe rí méjì. Ewé òmísìmísì bá ti rí pẹlẹbẹ, bẹ́ẹ̀ náà la rí gogoro. Ọlọ́run ọba ló mọ̀ bó ti ṣètò gbogbo nǹkan sílé ayé. Ibi kó lè wúlò fúnra wa ni. Àwọn eléyìí ewé arẹmọ ni, àwọn eléyìí èsewé ẹ̀jẹ̀.
ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀gbọ́n ìràwọ̀ omi ni mí ìràwọ̀ yẹ̀pẹ̀ ni mí ìṣẹ̀dá akínní kan ni mí wọ́n ní gbọ́dọ̀ ló nǹkan dúdú ó sì ń jàmàlà dúdú wọ́n ní gbọ́dọ̀ ló nǹkan dúdú irun orí rẹ̀ sì dúdú bẹ́ẹ̀ ni sọ wá rí kò sírú ìṣẹ̀dá yòówù tó jẹ́ láyé o lè lórú ọgbọ́n àwọn àgbàlagbà yìí o lè lò ó bóò ló ṣe ṣe kí ni ó wúlò fún gan pàápàá sórí iṣẹ́ yìí tí mo fẹ́ filẹ̀ fún ọ yìí tí mo fẹ́ filẹ̀ yìí ìṣẹ́kù ìsìn ní fi kún àwọn àgbàlagbà wọn a máa ṣe kíní ìpamọ́ fáwọn ọmọ wọn àníwò kábàáyọ gbọ́dọ̀ máa wọ́n lé yín ṣe é pamọ́ kó máa lò ó kéré tán láàrin ọ̀sẹ̀ kó máa já lura bí ẹ̀ẹ̀mejì bóò láà ṣe ṣe bóò láà ṣe kó pọ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fi ti gbéyàwó ọ̀rọ̀. Ó má gbèdè kúlẹ̀ o, ìdúró gbogbogbò là ló sọ àwọ̀. Gbogbo aráyé o ló ti mọ̀ pé níjó ni mí. Nínú ijó mọ̀rọ́mọ́gé tó wù mí kan. Bàbá wa bú wa lọ́mọ yẹn ká fi ṣàyà. Bàbá búra fóun ò lè sọmọ òun oníjó. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Ajá òkò ṣẹrẹrẹ, ajá òkò ṣẹrẹrẹ. Bẹ́ẹ̀ bá fọmọ fóníjó, ẹ̀ ó fọmọ kiri bọ̀ ó bàbá. Wọ́n bí wa lọ́mọ yẹn. Àná mi ò bí n bá tí ọ̀ máa fẹ́ o. Ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ gbìyànjú kẹ́ wá èso láà pupa ẹ wá èso láà funfun ẹ ti wá èso làpálàpá pupa èso làpálàpá funfun ṣé àmọ́ kó di èso mẹ́rin abàmì èso mẹ́rin ẹ wá ẹ wá lọ tọ́jú èpo ogi ńlá ẹ fi sí ẹ ti fi sí. Ẹ wá ṣúgà páálí kan ṣúgà sẹńtìlúùsì páálí kan ẹ tú gbogbo ẹ̀ sí báyìí wá ni o bó làwọn àgbàlagbà ti ṣe tó bá jó tán làwọn àgbàlagbà tó da ṣúgà sí wọ́n wàá lọ papọ̀ mọ́ ẹ tẹ̀lé ohun tí mo wí o pẹ̀lú ewé sìkímìdì àwọn ẹlòmíà pè ní sìkírímìdì àwọn pẹ̀lú wọn pè ní sìkímìnì afàìmọ̀ ni kó ni mọ́ra. Ẹ wá lọ bú àfọ̀sẹ̀ funfun kó àádà sínú yín a máa fi mógì gbóná a máa fi mu tíì gbígbóná tí èèyàn bá ń bí inú rẹ̀ kábíyèsí Ọlọ́run tọ́ba tẹ̀ tán abẹ́ ṣe é pé kó fi òrí kó pamọ́ tòun torí yẹn wọ́n máa bù sínú ògì gbígbóná kọ́ máa já sára. Ìwọ tó ọba lè fi mògì ìwọ sá máa bù ú lẹ́bù rẹ̀ yẹn máa bù sínú ó lè pò mú yín kó máa bù sínú tíì tí èèyàn bá ń bí inú rẹ̀ ní kọ̀kọ̀ tó o mọ̀ kò ní mọ̀gbà tí ó fi máa sọ ọ́ jáde fún un. Tí a bá wà ní ọ́fíìsì kan tí a bá ń lò ìwọ gbọ́n mọ̀ pé ìyàtọ̀ bá ọ báyé bá ń kórìíra ẹni tí wọ́n bá fi àmì burúkú síyàn lára ìwọ máa lo sẹ́yìn kò jù bẹ́ẹ̀ lọ. Àápò mọ̀ṣẹ́ ọmọ òòjọ́ lò ó tí máa ṣe nǹkan oṣù lọ́wọ́ ńkọ́ máa lo sẹ́rẹ̀ lọ. Wọ́n sá ti máa dẹ̀jẹ̀ kan oṣù sínú ẹ̀ máa bù ú ẹ̀. Kílẹ̀ wí àní ẹ máa wẹ̀ ẹ́ yọ bá yín lára mu yọ jẹ fún yín yọ jẹ fún yín èèyàn 1 million lè lò kílẹ̀ wí ó wọ ọ̀fọ̀sẹ̀ green ó wọ o lè fi kó
bówó ọ̀fọ̀sẹ̀ pọ́pù bówó lè fi kó wọ́ lọ́mọ tó fẹ́ ọṣẹ tó fẹ́ fi pò ó máa wẹ̀ ẹ́ àbùsọ́gì kọ́ máa mú kódà níbi tó ní agbára dé bọ́ sínú rárá fojú wẹ́rẹ́pẹ́ wò yìí ṣé wọ́n á fún aláṣírí kan tó bá bu ẹbu rẹ̀ tí àwọn àgbàlagbà bá péjọ lórí ọ̀rọ̀ èèyàn tó pọ̀ tí dààmú ti pọ̀ jù bu ẹbu yìí kalẹ̀ kọ́ wá wàrà funfun gèsì tó bá jẹ́ ọkùnrin ó gè tiẹ̀ sí mẹ́sàn-án ó bá jẹ́ obìnrin ó gè sí méjì ẹbu yìí ti wà ńlẹ̀ ó ti wà nù bí àwo funfun àbíké funfun ọwà kó wàrà ètò ti gé òkòlè lórí ṣàdúrà sí sílẹ̀ mọ́jú tílẹ̀ bá mọ́ ó ti ṣàdúrà rẹ tán ọyá kó máa fi wàrà yìí kó máa fi kó ẹbu yìí jẹ kó máa fi kó ẹbu yìí jẹ ìyàtọ̀ dé bá gbèsè ayé rẹ̀ gbà bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ má gèrè òkú mọ́ fòkúlẹ̀ jókòó sùn sọ́dọ̀ olùgbàlà rẹ̀ fílẹ̀ gbogbo ń tẹ́ bá lò yọ̀ọ̀bà yín lára sọmọ kékeré lè jẹ́ bẹ́ẹ̀ tí bá ti ń jẹun ẹjọ́ jẹ́ ṣé àgbàlagbà lè jẹ́ bẹ́ẹ̀ bí bá ti ń jẹun ẹjọ́ jẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ yóò sì bá yín lára mu ire o ire kàbìtì kọ́ máa yí wọlé gbogbo wa èmi ọmọ yín náà ní lukumọ̀nà ọmọ àyàn dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà eléyìí èsì ògùn inú ìwé o abá lọ́wọ́ àwọn bàbá wa wọ́n sì fi lé wa lọ́wọ́ ni èèyàn ò lówó kọ́ má dúpẹ́ rí kìí sáwọn ògùn inú ìwé tẹ́ máa kọ́ tẹ́ máa pé a ò jò pọ̀ a ò lọ́ pọ̀ a ò gùn pọ̀ a ò fi pọ̀ a ò mí pọ̀ irọ́. ìwọ tí bàbá rẹ lógún tó lò ní fílẹ̀ ogún bàbá rẹ tó lò ní ìwọ náà ò ní rógún bàbá tẹlòmí gbà gbogbo ẹ̀yin tẹ́ bá lò yọ ọba yín lára a kì í bá wa mọ̀ ẹ fẹ́ bèrè sí ìrìn àjò yín àbẹ́ fẹ́ ṣètọ́jú ara nílànà tó jẹ mọ́ tewé àti egbò ẹ kà sí wa á dá yín lóhùn ṣùgbọ́n kì í sọ fẹ́ sanwó gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun àbẹ́ wà ń sàlẹ̀ ọ̀sà ẹ bá bẹ̀ wá sẹ́ni àbá yín gbéṣẹ́ ń fún DHL ń sì gbé sọ́dọ̀ yín àmẹ́yìn lẹ́ sanwó rẹ̀ á dára fún gbogbo wa á dára fún gbogbo wa ẹ bá ẹ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnì kò gbowó lọ́wọ́ ẹnìkan group náà ó tó 21 olómi tútù 11 lòun life spiritual solution 10 lòun èmi ni mo ní gbogbo ẹ gbọ́ mi yé dáadáa báyìí nísìn ọlọ́run yóò gbàdúrà wa ẹ sì darapọ̀ mọ́ wa lórí WhatsApp group bẹ́ẹ̀ bá ti ń tẹ like ẹ máa bá wa subscribe sórí ẹ máa share rẹ̀ ẹ máa download ẹ̀ kẹ́ máa share rẹ̀ kó máa jàǹfààní fún tẹrú tọmọ káwọn èèyàn yé dà rẹ̀ wọ́n máa kó ọwọ́ àwọn mẹ́wúrẹ́ májó mágbò wá kún yé kó ọwọ́ wọn àdàrà fún gbogbo wa nọ́mbà wo lẹ lè fi kàn sí mi ń fún yín ní nọ́mbà Nàìjíríà 3 ń sì fún yín ní nọ́mbà Kotonu tí ṣe Bẹ̀nẹ̀ ń fún yín ní 2 ọyẹ ìjà máa bá bọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111 ọyẹ ìgbà kẹta +23480 890 38658 +23480 890 38658 ọyẹ gba nọ́mbà orílẹ̀-èdè Benin tó +229 54 65 1928 +229 54 65 1928 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +229 54 65 1929 +229 54 65 1929 tó a dára fún wa o yá yẹ wa kò ní yẹ ẹlẹ́ fún gbogbo wa o òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ olóore gbogbo wa kò ní tà sí wa o tó àti wálé ayé náà ayé ò ní fún mi àtàtàǹbà fún wa o àti máa yé ayé ò ní fẹ́ràn àwọn ò ní fàyè hàn wa o a dára fún gbogbo wa o ire o ire kàbìtì. Ànàmí o, bí n bá ṣe ọ̀ máa bẹ̀ o.
ọjọ́ bá yọ ọ́ mélèé gbàgbé ijó òkùnkùn ò lékun ó kémi gbàgbé ọ̀nà. Àkìbá olú ẹ̀kùn jẹranko ní gbóyèyè àkìbá irun màlẹ̀ ẹ̀dù ẹ̀fọ́ lórí ìta. Tọmọwọ́ délé tọmọwọ́ délé o ní bàbá máa yìn tó tilẹ̀ ṣàlágbé o bàbá. Wọ́n fún wa lọ́mọ yẹn